àwọn ìròyìn kàyéfì káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èèmọ̀ rèé o. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n nawọ́ mú bàbá ẹni ọdún 41 tó fi tipátipá já àbálé ọmọ rẹ̀. Arákùnrin ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Aliu ní pápá ọlọ́sùn ọjà ọ̀dàn ní àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ọmọ ọdún 12 ni bàbá yìí ló fi tipátipá bá ní àjọṣepọ̀ tó sì já àbálé ọmọdébìnrin ọ̀hún. Ọmọdébìnrin náà ni wọn ò fi orúkọ rẹ̀ síta. Aliu yìí tó jẹ́ bàbá ọmọdébìnrin yìí ni wọ́n nawọ́ mú. Àwọn ọlọ́pàá ni wọ́n sì nawọ́ mú pẹ̀lú nígbà tí ìyàwó rẹ̀ tó ń jẹ́ Tèmítọ́pẹ́ Ẹgbẹ́bí tó wá fi ẹjọ́ sun àwọn ọlọ́pàá wípé ọkọ òun ó ti já àbálé ọmọ òun. Àgọ́ ọlọ́pàá tó wà ní ọjà ọ̀dàn ni Tèmítọ́pẹ́ Ẹgbẹ́bí tó jẹ́ ìyàwó arákùnrin yìí ló lọ fi ẹjọ́ sùn. Àwọn ọlọ́pàá ni wọ́n bá nawọ́ mú. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyá ọmọdébìnrin yìí òun ló gbé ọmọ yìí lọ sí ilé ìwòsàn tó jẹ́ titi ìjọba ìpínlẹ̀ Ògùn èyí tó wà ní ìlú Ìlaró wípé kí wọ́n bóun yẹ ojú ara ọmọdébìnrin náà wò nítorí kò rí bí ojú ara ọmọ kékeré mọ́. Àwọn elétò ìlera wọ́n ṣe àyẹ̀wò sí ojú ara ọmọdébìnrin yìí wọ́n sì rí wípé ó ti tọ̀ pábọ̀ hù kò ní àbálé lára mọ́. Àwọn elétò ìlera sì ṣe ní àlàyé wípé àìmọye ìgbà ni ọ̀pá bàbá ọmọdébìnrin yìí ló ti wọ inú ihò rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá òun ló fi ọ̀rọ̀ yìí léde tó sì dé ọwọ́ àwọn oníròyìn. Ìròyìn ọ̀hún fẹjú kẹ̀kẹ́kẹ́ nínú ìwé ìròyìn Punch wípé àwọn nawọ́ mú arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Aliu tí ó ń gbé ní pápá ọlọ́sùn ọjà ọ̀dàn ní àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn wípé ó fi tipátipá ó fi já àbálé ọmọ rẹ̀. Láìmọye ìgbà ló sì máa ń ṣe kinní ọ̀hún fún ọmọdébìnrin ọ̀hún. Iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ bá wa share kẹ́sì follow page yìí fún àwọn ìròyìn kàyéfì káàkiri orílẹ̀-èdè àgbáyé.